Ọlọ́run máa bá ní ṣe àmọ́ Ọlọ́run kò lè ṣe ìjọba tí ò dá nìyẹn sọ Ọlọ́run kò lè ṣe àmọ́ ó ní ìjọba jẹ́ nílẹ̀ ẹ̀rọ tí wọ́n bọ́ ti wá o ebi ń pa wá o èso owó o àwọn ọmọ wa skúlù o tó èmi náà mo lọ́nà ọmọdé institution ẹni strike ọ̀la strike ọ̀fẹ́ o ọmọ yẹn fún ọdún mẹ́rin ọdún mẹ́jọ owó àbùsọ̀ o bára kọ̀wọ́ ẹ̀pọ̀ náà kàrẹ̀ á lè rẹ̀ ẹ̀wọ̀jà àwọn bọ́jà ṣe dà á ṣèrò lọ́jà o àti ètò yóò sọ. ṣebí ta àgbà tó bá ti wá fọwọ́ ní POS lórí 10,000 1,000 1,500 ọjọ́ gbà. Wọ́n ṣe ẹni káàdì ìdìbò. A ní káàdì ìdìbò. Kí lè ro ọkàn yín pẹ̀lú káàdì ìdìbò tó wà lọ́wọ́ yín? Èrò ọkàn mi tó tiẹ̀ wà lọ́kàn mi kò wí kí n dìbò fẹ́yàn kankan. Torí pàṣẹ ń dìbò fún ọ tó ń wọlé, wọ́n ní àwa mẹ̀kúnnù lára. Torí wọn ò jẹ́ ká rẹ́wọ́ tẹ̀bẹ́nu. Wọ́n ṣe ẹ ò mọ̀ yìí pé ọ̀nà kan tá a lè fi mú àyípadà bá ìjọba orí nípasẹ̀ ìdìbò fún àwọn ìtàmọ̀ yìí pé Àwa náà wọ́n lè mọ̀, tún un ṣe. a mọ̀ pé kán lè tún un ṣe. Ṣùgbọ́n ìtọ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀, ó ní onílé lára, ó ní àlejò gan lára. Ǹjẹ́ ti gbọ́ nípa ẹgbẹ́ ADC rí? Àti gbọ́ kò sẹ́gbẹ́ tá a ṣàgbọ́rí. Òyà kí lè ro ọkàn yín. Ṣàlérò ọkàn wa, ìgbà tó wọn bá sọ nǹkan tó bá fẹ́ fáráàlú, làwọn aráàlú náà máa ṣe nǹkan tó bá wà ní kú wa tá a máa ṣe pẹ̀lú wọn. Ìyá tí ká fún ọ nígbìyànjú. Òkè Ọlọ́run á fún wọn ṣe.